Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe àlàáfíà ni a bá yín ṣe dáadáa lẹ́wọ̀ ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi wọ́n ní àǹtí wa wọ́n ló ti sú wọn o, wọ́n náà ti táyàdó nítorí ọ̀rọ̀ Laide Badmus. Ẹ̀yin èèyàn lé ẹ ṣàmọ́ gbogbo bí ọ̀rọ̀ Laide Badmus ṣe jẹ́ àtún ní láti máa padà sẹ́yìn. Wọ́n ní recently ni aṣọ gist yẹn fún yín tí Laide Badmus tó gbé gift wá fún kábíyèsí nínú palace hamper. Wọ́n ní nítorí kábíyèsí ò gba hamper àǹtí wa wọ́n ní wọ́n lọ gba ti Laide Badmus. Wọ́n ní torí ẹ̀ nínú fi ń bí àǹtí wa tí wọ́n ń rojọ́ tí wọ́n ń lament. Wọ́n láwọn ti tired of everything pó ti sú àwọn wípé ojú kábíyèsí ò kúrò lára Laide. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sí orí channel mi. Ṣàlàáfíà ni mo bá yín gbogbo lé ńkọ́. Orúkọ mi kò yí padà, Mashola náà ni mò ń jẹ́. Mo dẹ̀ máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń lọ ní agbègbè ilẹ̀ baba wa ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn ẹ subscribe, ẹ like, ẹ share. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. 2024 tó ń kọlẹ̀kùn èmi àti yín lájọ máa ṣe ọdún tuntun yìí o ní agbára Ọlọ́run. Ọ̀rọ̀ Laide àti Mariam ó ti di kí ni wọ́n máa ń pè rat and cat o. Ṣó ti yé yín olóńgbò àtẹkù ọ̀rọ̀ wọn ti di olóńgbò àtẹkù tí wọn fẹ́ ríra wọn rárá. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí Laide wá sínú palace tó gbé hamper wá fún kábíyèsí, ó kí kábíyèsí, inú kábíyèsí dùn. Kábíyèsí gan ìgbà tí wọ́n expect Laide, wọ́n ti wà lọ́dọ̀ olólùfẹ́ wọn Queen Naomi, wọ́n lọ ṣe Christmas ńbẹ̀. Ṣùgbọ́n Laide fi hamper ránṣẹ́. Wọ́n dẹ̀ sọ pé kí ó gbé hamper sílẹ̀ o, pé ó ṣe o, wọ́n dúpẹ́ lọ́wọ́ ẹ o. Wọ́n ní àǹtí wa náà, wọ́n ní wọ́n dúpẹ́ lọ́wọ́ àǹtí wa náà, wọ́n lòun náà gbé hamper sílẹ̀. Wọ́n ní Mariam ó ṣe o, wọ́n fọwọ́ gbá lórí ẹ mọ́ bí kábíyèsí ṣe máa ń fọwọ́ ra wọ́n lórí yẹn. Wọ́n nígbà tí wọ́n wá ní kán gbé hamper yẹn lọ sókè, wọ́n ní àǹtí wa lọ gọ síbì kan ń ṣọ́ kábíyèsí. Wọ́n ní kábíyèsí wá yọ hamper Mariam kúrò nínú àwọn hamper tí wọ́n wá fi ta wọ́n lọ́rẹ. Ẹ mọ̀ pé ń gbọ́ ọdún gbogbo àwọn èèyàn náà máa ń kó gift wá fún kábíyèsí. Wọ́n ní bí àǹtí wa bó ṣe bẹ̀rẹ̀ wàhálà nìyí tó ní kí ló dé tí kábíyèsí máa gba hamper Laide tí wọ́n máa yọ tòun sílẹ̀. Òun odindi ìyàwó kábíyèsí, wọ́n yọ hamper tòun, wọ́n wá gbà tí Laide. Wọ́n ní wọn ò find ẹ̀ kékeré pẹ̀lú ìjà tó bá kábíyèsí jà. Wọ́n ní kábíyèsí wá dá lóhùn pé kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ hamper ló mú kókó báyìí. Is it not just a gift? Ṣé ó fi nǹkan sínú hamper ni? Ṣé ẹ mọ̀ bóyá kábíyèsí ti rí ojú inú, bóyá ti fi rí pé ó fi nǹkan sí? Wọ́n ní kábíyèsí bá challenge ẹ̀ pé kí ló fi sínú hamper. Wọ́n ní ló bá bẹ̀rẹ̀ sí pariwo. Wọ́n ní kábíyèsí ní tó bá fi nǹkan sínú hamper tó gbé fáwọn ẹ̀ kò ní máa kẹ́ ẹ lára bó ṣe ń kẹ́ ẹ lára. Ẹ̀yin èèyàn lé gist yẹn ló wá wọ inú èyí. Wọ́n ní àtìgbà yẹn ṣe mọ̀ pé kábíyèsí ò ráyè fún Laide ńgbà yẹn nítorí pé wọ́n lọ sọ́dọ̀ olólùfẹ́ wọn. Then rírí tán rí Laide is business. Kò ń ṣe pé bóyá nǹkan kan bóyá intimacy wà láàrin àwọn àti Laide. Ṣùgbọ́n àǹtí wa ń gbóná ra. Ẹ ṣáà mọ̀ wípé ó gba kábíyèsí lọ́wọ́ Laide ni. Nítorí ìdí èyí, nítorí ó betray Laide, conscience ẹ̀ ò kí ń balẹ̀ tó bá ti rí Laide. Ṣé bí gbogbo àwọn obìnrin wà ní palace, kí ló dé tí Dr. Elizabeth ò máa bá Laide jà? Àbí kí ló dé tí olórí Tèmítọ́pẹ́ ò máa bá Laide jà? Nítorí pé ìwọ gọ́gọ́ fúnra ẹ mọ̀ pé ó ti dalẹ̀ friendship, ó ti dalẹ̀ ọ̀rẹ́. Ìtorí ìyẹn bó tiẹ̀ jẹ́ pé ìyàwó ilé kábíyèsí kọ́ ni Laide, ó sì dalẹ̀ ọ̀rẹ́ ẹ̀ because best friend ni yín. Laide mú ẹ̀ dáadáa bí ẹni mowó. Kò sí nǹkan tí Laide ò mọ̀ ń pa ẹ̀. So nítorí èyí tó bá ti rí Laide, frustration ló máa ń jẹ́ fún, wàhálà ló máa ń jẹ́ fún, kò ní ìbàlẹ̀ ọkàn.
wọ́n ní torí ẹ̀ wọ́n ló ń complain, wọ́n ló ń lament pé ó ti sùn o, ọ̀rọ̀ Laide ti sùn o, Laide ò jẹ́ kó ń gbádùn ọkọ òun o. Báwo ni Laide ṣe fẹ́ yẹ kó gbádùn ọkọ ẹ̀ nígbà tó yẹ kó gba kábíyèsí mọ́ Laide lọ́wọ́ ni. That means pé ẹjọ́ ń ṣe àẹ̀ ni. Nǹkan tí ò yé mi nìyẹn, ó kàn ń ja ìjà ìbí ni Mariam, ó dẹ̀ réèyàn bẹ́ẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀. Jẹ́ kí n sọ fún ẹ, nǹkan téèyàn bá fi tipátipá gbà kò kí ń pẹ́ lọ́wọ́ ẹni. Nǹkan téèyàn bá fi ìwọ náà wò ní ìṣe gba kábíyèsí lọ́wọ́ ọkọ ẹ̀ Naomi, ṣé enjoy marriage yín gbogbo yín? Ẹ lè enjoy ẹ kì í ṣépè, kì í ṣépè nítorí pé ìfẹ́ kábíyèsí ọ̀dọ̀ ọkọ ẹ̀ Naomi ló wà. Ìfẹ́ kábíyèsí ọ̀dọ̀ ọkọ ẹ̀ Naomi ló wà, kò rán any of you. Kábíyèsí ò rán ìkankan nínú yín, wọ́n ti sọ fún yín, ẹ lọ ra lé, ẹ kó lọ sílé yín, ẹ takú sí palace. Ṣé o mọ̀ pé nǹkan tó máa bí ẹnu ni kábíyèsí máa ń ṣe ni? Kábíyèsí mọ̀mọ́ ń gbé Laide wá sínú palace láti spite ẹni, kò sí any other thing. Kò jẹ́ pé kábíyèsí ń bá Laide ní anything mọ́. Ṣùgbọ́n torí pé o takú sínú palace yẹn, o ò gbọ́ràn sọ́kọ ẹ lẹ́nu. Nǹkan tó fẹ́ rí ló máa rí, nǹkan tójú ẹ̀ ò fẹ́ rí ló máa rí. Because ìwọ ló máa dùn jù, kò lè dùn Dr. Elizabeth, kò lè dùn Tèmítọ́pẹ́, kò lè dùn Tóbi, nítorí pé wọn ò ní relationship pẹ̀lú Laide. Ṣùgbọ́n ìwọ ló ní relationship pẹ̀lú Laide, wọ́n làṣírí ẹ wà lọ́dọ̀ Laide. Tó bá ti rí Laide báyìí wàá rí èpò fẹ́ wá táṣírí ẹ ni. Nǹkan tẹ́rù fi ń bẹ́ẹ̀ nìyẹn, tó fi ń rojọ́, tó fi ń lament, tó fi ń kanra. Ẹ̀rù yẹn ló ń bà ẹ́ because o ò mọ nǹkan tó máa sọ fún kábíyèsí, o mọ nǹkan tó jọ máa discuss, o ò ní free mind. Nǹkan tó fi máa ń sọ ni pé àṣepamọ́ anytime ló lè tú. Gbogbo nǹkan tó ti ṣe pamọ́ sọ́wọ́ Laide ní anytime ló lè bẹ́ ògbó speaker yẹn síta. Èèyàn lé wọn ní nǹkan tó ń ṣe nìyẹn tí ọkàn ò fi balẹ̀ o, nítorí pé o kò mọ nǹkan tí Laide lè bẹ́ fún kábíyèsí. Ẹ̀yin aráalé, nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì nìyẹn. Laide ò dẹ̀ ní any problem nítorí pé kò ní anything tó fẹ́ lose. Mariam ló ní nǹkan tó lè lose lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin èèyàn lé bí ó ṣe jẹ́ nìyẹn o. Gbogbo etí tó ń gbọ́ mi, mo dúpẹ́ ní ọwọ́ yín o. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like kò ní kan ìsàlẹ̀ àpò. Òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.